àmọ́ bọ́ọ̀sì mẹ́rin kan bẹ nígbà yọ̀ọ́ pé kàkẹ́kẹ́ àkùnrin ọ̀sùn ní àǹfùsùkù àti àṣùnà àlẹ́ ìmáàlẹ́tún àdísùn àlékún bílí mọ́mìnrin náà nígbà gbọ́dọ̀ ìsàjọ́fà náà ní nítorí pọ́blẹ́mù táwọn yẹn ń bẹ̀rẹ̀ lẹ́nu Mahama òun ni pé wọ́n mọ́ tẹ́lẹ̀ ọ̀gá ìfún mayà ádámù máa ń gbà pé kọ́ dáhìn náà ó sì ní gbúdá rẹ̀ náà ìyẹn wà fún aláwọ̀ ní mẹ́ta tí wọ́n ọ̀dáhùn tó lò pé wọ́n mọ̀ wọ́n ti wé sí ìyàwó olúwọ̀ mọ́nú ìyàwó olúwọ̀ mọ́nú wọ́n ti rábà náà mọ́sàlẹ́ nù. ìṣèlú ilé kápá ojú àtàlù rí wà mú àtàlù tí kàdàdà tàbí dé ìgbìmí ìbàdí náà sọ́ọ̀lì àìní àkọ́dà tàwùlá wàlábí kúdì yá àlẹ́ òun àmì náà láì ṣe yá wákìlá dínkù lánàá. Àìmánú tí àwọn olúwọ̀ manú, àìmánú tí àwọn anútù ọ̀manú lọ́lẹ́kọ̀ọ́ lọ sọ ipe ẹwọ́n lọ́pẹ̀lá àjọ òun náà. Tí ìyàbá wá mọ́yàn, ó wà sóbi látàrẹ̀, irú ìgbà tí Sàkárìyá mọ́ ọlọ́run lára Máríámà. Sàkárìyá ni wọ́n gbé Máríámà fún, ó wá gbé sínú ilé máa ń tọ́ Máríámà lọ́mọ bọ́ọ̀lù. Bí Sàkárìyá bá wá dé, oúnjẹ tí ọ̀gá lọ́dọ̀ Máríámà láàárọ̀ ló yàtọ̀ sí ìrọ̀lẹ́, tó bá bá sí ìrọ̀lẹ́ ló yàtọ̀ sí ìsàlẹ̀. Sàkárìyá wá sọ yí pé. Kọ́lá tí wà mí ní ìdílá. Mariam ní látọ̀dọ̀ ọlọ́run ọba ní. Iná la ayé nínú kù máa ń ṣá omi ìdílá. Sọ̀mọ̀ pé kí Sàkàríyà ó ní mọ bó lórí mi ilé ìfẹ̀síjà náà yìí. Ìtọ́rọ̀ òun ti ṣe mùjísà fún ìwọ kékeré yìí. Ọyẹ kọ́ ta Mariam ń pàdé. Bí àbẹ́ni rẹ̀ dà látọ̀dọ̀ ọlọ́run ní ìdí wa ọ̀nà àjọ àgbóyè fún ọ. Ẹ má nàbí ọlọ́run. Kùnálíkà. Ibi tó ṣe rí Mariam yẹn wọ́n lọ bó látọ̀dọ̀ ọlọ́run lọ́wọ́ ní Kùnálíkà. Ilé gbọ́dọ̀ ọ̀rọ̀ mọ̀ látara Mariam ilẹ̀ ń Sàkáríyà ti sọ pé. Sàkáríyà ọwọ́ àmà tó kún náà lámà ti tẹ̀lé ká. Wọ́n tó pèsè fún Mariam yìí. Èmi náà tí ìwọ ọmọ bí yóò lè sáàmù mi. Wọ́n lọ rọ́bì àbùlí bí ládùn bàtú rí àtàtọ̀ ìbàtà àṣẹbí òrùwà. Sàkáríyà ọ̀dà mọ̀lára Mariam ó dèrè. Àkọ́kọ́ nìyẹn. Bẹ́ẹ̀ ni Abubakar lọ́wọ́ mọ̀lára náà. Nígbà àwọn àpẹẹrẹ àdéhùn jọ lọ, ó wá di fún ogun dé. Láàrin ìwá wà nínú kòtò, ọ̀gbun kòtò. Abájírí wa ń sọ pé àbájírí wa ń pà, ó dàpọ̀ tó lọ bá àdáni wa lọ fún yí pé. Látàkọ́ nígbà àlàbà, látàṣá nínú làwọn àná. Ètí ń bẹ àti ìbẹ̀rẹ̀ àwọn dídá mi. Ẹgbẹ́ abá ti sẹ́rán. Òun lọ́rọ̀ òun tó ti rájá òun yọ ọmọ ọkùn ẹ̀yọ́ mọ̀ táàbù láàrẹ̀. Tó òun ló pé sẹ́rán. Tó bá ti pé sẹ́rán yọ ọba adé ti lọ. Ẹ wo iye ewu tí bàbá sódà ọjà ìpàdà tó máa tó ti wọ́n kọjá. Ewu tí ọ̀yẹ́ kẹ́rù yọ sẹ́kù ni o. Àwọn bó ṣe wọ́n kọjá náà wọ́n lè tún stand. Béèjì ọlọ́run wọ́n tún pọ̀ sí wọ́n tún jẹ lọ. Ìgbà àbúbákì yẹn òun mà lẹ́bi bẹ́ẹ̀ ọ̀gbọ́dọ̀ kú. Ọba ìlú Ìsìlámù ti tàn. Kí wọ́n bẹ̀rù wọn páyà. Ànábì wá sọ fún yí pé. Lábàásá ìdàlá. Ànábì ní bàbá mi lọ. Torí bá bá kiri owó ní sígínà. Ọba tó là nábì ní bá nábì sọ̀rọ̀ pẹ̀lú pé ànẹ́gbẹ̀rẹ̀ fọ́lọ́ rẹ̀. Ìkìmọ̀ tó wà bẹ̀ ń fún wa yí pé gbogbo tí yẹn gbójú léwu. Yọ rẹ̀ wù. Ẹ̀mọ̀ ọmọ ó nìkan.
ọmọ bẹ́ẹ̀ kan ó rà àwọn ọmọ sáńsáń kan tó gbóná ọmọ tíra kan tí mo fi sáko yóò rẹ̀ ìkẹ́ ọ̀kan ní òní rẹ̀ communication rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀. ní gbogbo ìgbà tó ọ̀fọ̀ ọlọ́run lẹ̀ wọ́n pẹ̀lú ọlọ́run ọ̀fà ìjọsìn wa pẹ̀lú ẹ̀ lẹ̀ ó ti ṣẹlẹ̀ lónìí o wọ́n ní fíà tó lọ́wọ́ láti ṣírù ìdíbò níbọn sún lérè ọgbà àwọn sọ́jà ni àwọn ọlọ́pàá àti wáyé nígbà wọn fẹ́ wọlé pánú òníwọlé ọgbà sọ́jà ní ẹgbẹ́ bẹ̀rù kọ́ ga ní ìdíkà èmi ní ká mọ́ lọ tí wọ́n tẹ̀lé lọ ó kò ní àkọ́rọ́ òun. Ọlọ́ọ̀bá ló kù kó o sì lè pé náà wá sún abẹ́rẹ́. Ìgbà tó dúró ní àtà, àbúrákí ó ti wá rí i pé ìjà àbàdé ọwọ́ ọ̀tá lè bà wọn. Ó sì ní pé wọ́n ń jẹ́ àwọn àtẹ́bí ní rárá. Bọ́ọ̀bà ló jẹ́ nínú náà máa yà ó lóhùn yẹn àwọn báwo àwọn akẹ́kọ̀ọ́ ńlá fún sábàbí àníyà bọ́ọ̀ bá fi ọlọ́run kò ní dá sí. Òun ló pè é ọlọ́run sì lójú tí àwọn àjẹbí àtàwọn ẹrú ẹ̀ dípò náà náà máa ní ọlọ́run wà pẹ̀lú wáńdé ọlọ́run tó ti pè mí o. Sílẹ̀ lọ́rùn ṣẹ́gi nàdáwọ̀ àlẹ́ wọ́n á yẹ àtàwọn bíbí lóde àwùjọ wa. Ọlọ́run náà kẹ́ náà ni mo sọ ọ̀fọ̀kànbalẹ̀ wá bá wọn kọ́ láwọn ọmọ ogun téèyàn fojú rí tó ọ̀bá ti bá ní ẹ̀jù rẹ̀ débi ọmọ ogun téèyàn fojú rí ọlọ́run ìgbà fún ọ. Yúrọ́bì dákọ̀ọ́ ọ̀nà ìpè àbúrò máa lẹ́nu kò fẹ́ kú ké ọ̀gbọ́dọ̀ kú. Látara bẹ́ẹ̀ kàbá kí ni a bẹ́ẹ̀ tó bá bọ̀ lọ kúmárù máa nẹ́bí lọ sí sọ́ọ̀tù dàsá. Mímọ̀ nẹ́bí kúmárù máa nẹ́bí ló jọ pé àhádà àwọn èèyàn tí a bá kún bẹ́ẹ̀ tí a bá ní òkúta nẹ́bí Muhammad tí a bá ní wá sí sọ́ọ̀tù nẹ́bí wọ́n bá dábàá di yẹ. Kúmárù wá wọnú láàyè rí pírẹsidàǹsì gbogbo sá. Kama jẹ́wọ́ ẹ̀kẹ́ lọ́wọ́jú àgbẹ̀bí kama ṣe bá kama sọ fún un. Wọ́n wá sọ fún àná pé dákun tá a bá ti jẹun tán wà ká. Àwọn ìyàwó rẹ̀ sì ní kíkà bọ́ wà náà pẹ̀lú wọn. Sílẹ̀ sílẹ̀ náà sọ pé mo lẹ́nu mi lẹ́yìn yín ni. Lẹ́ẹ̀kan náà, yá ayé wa ní ọrùn lọ́hùn. Ọlọ́run fún márùn lẹ́kùn òun ká ránṣẹ́. Àmọ́ làálẹ̀ yẹn dábàá. Ọ̀pọ̀ náà àwọn akẹ́kọ̀ọ́ tó márùn yóò ṣe é. Ọlọ́run bá fẹ́ sọ wá ìkàlẹ̀ sàgbá ìkàlẹ̀ tí márùn náà lọ́mọ tẹ̀lé. Irú ẹ̀kọ́ náà kọ́ á ní odidi tí àwọn ṣe pé mọ̀ àpapọ̀ odidi tí a ní. Inú ẹ̀ nígbà tí Ọlọ́run ká àrùkúrá ní sọ kàtà nẹ́bí ká fún ọ̀dà kẹ́dẹ̀ àti ní Israẹli. Ìsúnára ti mìtíìnì. Túbẹ̀dà ilé òun ló túbẹ̀dà bí bá àrìmọ̀kìnì. Túbẹ̀dà kí náà túbẹ̀dà alábọ̀dá mọ́kànlá ní alábọ̀dá mọ́kànlá mọ́kànlá kí náà mọ́kànlá ìfọ́mọ́. Ọ̀tọ̀ ní ìsọ́mọ́ lábọ̀ tún mọ́ ń ṣàdá òkàlùkọ̀ náà fọ́rọ̀. Yóò àbáyé wà látọ̀ tètè lókè. Ayé àbọ̀kẹ́dẹ̀ ọ̀hún máa ń lọ sí lọ́kọ̀ fún wa. Ìgbà tó ànábì ká fún tẹ̀lé ànábì. Nígbà tó bá a débi dáàbì bá a débi pé. Aṣọ náà ò wà níwọ̀n àgbà. Fátàbá àkàwọ̀ àwọn afọ̀nà. Fátàbá àkàlà wà sàlùmí fàlìkì. Ọlọ́run ní ọ̀dà Àbúrání. Bẹ́ẹ̀ni ìgbà tó máa sọ bá a ní pẹ̀tù wa ká. Bàbá jẹun tán. Yá máa wá kẹ́ àwọn pẹ̀lú ìyàwó rẹ̀ bá a ṣe ṣe yìí. Ànábì kára kù. Lẹ́ẹ̀kan náà tó gbé wọn mà nẹ́bí lọ́lọ́run báyà dé pé. Yá ayọ̀ lẹ́bí náà àbẹ̀nú. Ìtẹ́lẹ̀ tó ní ọlọ́run ọba bọ́. Látẹ́jú bùlùbù yóò tà nàbí. Wọ́n ànábì wọ̀ pọ̀ máa. Ilé ìlú sábẹ́ lọ́kùnrin àtọ́ mi ní kéyìrá náà sí iná iná rù. ولكن إذا دعيتم فادخلوا وإذا طعمتم فانتشروا ولا مستأنسين من الحديث. إن ذلكم قد
كان يؤذي النبي ويستحيي منكم والله لا يستحيي من الحق وإذا سألتمون متاعا فاسألوهن من وراء حجاب ذلكم أطهر لقلوبكم وقلوبهن وما كان لكم أن تؤذوا رسول الله Tóra ìsàlọ́ bí kí ló yà ká lẹ́ka ọkùnrin ní ṣùkò ilé. Ìwò ọkọ̀ sọ jáde. Nígbà tí àgbáyé lọ sọ̀kalẹ̀. ولا أن تنكحوا أزواجه من بعده أبدا. Ọ̀tọ́ sí ní ọ̀tọ́ sí ní. أن تنكحوا أزواجه من بعده أبدا. Ẹlẹ́fẹ́ àwọn ìyàwó ànábì, ẹ̀fẹ́ àwọn ànábì ló wọ́n náà ní ọ̀tọ́ sí yìí. إن ذلكم كان عند الله عزيزا. Àsìmà, ìtọ́jú ìrọ̀lẹ́ ìrìn ọlọ́run ni. إن تبدوا شيئا Àdìjẹ́ bá mi kankan hàn. أو تخفوه Àti ìpamẹ́ sínú ẹ̀sìn hàn. فإن الله كان بكل شيء عليما. Ọlọ́run tẹ̀lé ọkọ̀ fún wọn. Pé kó o ṣe sọ́ọ̀mù kó o ṣe lóhùn. Ó ṣe déédéé ọ̀dọ̀ mi ọlọ́run gan torí pé wọ́n gbà náà. Àbúrò kí ni máa nẹ́bí? Zakariya tẹ́ ọmọ màdára Máríà. Ní máa nẹ́bí yẹn, òun ní jẹ́ àkórí ẹ̀sìn. Tó o bá ń bá nẹ́bí kọjá nẹ́bí mà ní gbogbo ọ̀nà, ọ̀kan máa dààmú ni, ọmọ àdìgbò olójú kan náà báyìí. Ojú kan náà báyìí lójú máa yípo. Torí gbogbo ẹni tó wò lọ fẹ́ dámà, àbẹ́ni tó wò fẹ́ fún ìwọ̀, kò sẹ́ni kan tó lẹ́tọ̀ọ́ sí wọlé àbẹ́bí Muhammad. Lọ́jọ́ kọ́nà sọ pé àjẹ̀bí àwọn ألا بالمؤمنين من أنفسهم وأزواجهم أمهاتهم. òun náà bá nẹ́bí wa Muhammad. Ọlọ́run fẹ́ràn nẹ́bí gan o. Bí gbogbo nǹkan tí ọlọ́run dá lọ, àtẹ̀mí òun nìkan. Máa gbọ́n dá nẹ́bí wa sọ fún wọn. Ànábì ní kò lè kú ẹ̀. Àtà أنفسك ọ̀fẹ́ àwọn tọ́lọ̀ dá ìwé lọ títí kára rẹ̀ gan. قال الآن Má rò òfìbọ́. الآن يا رسول الله أحبك أكثر من نفسي. Ọlọ́ máa ń lẹ̀ mọ́tò ẹ̀rọ rẹ̀ ànábì. Yẹ̀dá ara mi gan lọ. Ànábì pọ̀ tó ti lè wá sí báwọn. الآن صدقت يا عمر وصاح إيمانك Ànábì ní ímánì tó ní ọ̀sẹ̀ lálàáfíà mi. وصاح إسلامك Láàmù rẹ̀ ọ̀sẹ̀ lálàáfíà mi. وصاح اعتقادك. Nígbà kí àjọyọ̀ ọkọ̀ ọ̀sẹ̀ lálàáfíà mi. Kó o tún ọjọ́ kankan wù nínú ẹ̀mí tó o fún ní ànábì ní gbogbo rẹ̀. Ànábì ní pọ̀ pọ́sibú. Ní fún ìjà sí pé ànábì òsì sàsọ̀kan. Gbogbo wàhálà tá a ti láyé kí là ń wá. Àwọn ìwọ ọlọ́run, àwọn òjì ọlọ́run, àwọn bọ́lọ̀ wọn kì wá, àwọn bọ́lọ̀ wọn kọ̀ wá lé, kó sì fẹ́ràn wá. Ẹ mú akíyàn, bàbá kí ọ̀bọ̀n yẹn tán, á yìí náà kí àrẹ pẹ̀lẹ́. Ìmọ̀ agbáwẹ̀, tábà gbáwẹ̀ ọ̀rọ̀ yẹn tán, á tún gba tàtà wá. Bẹ́ẹ̀ ni sàrà, bẹ́ẹ̀ láti dá ń lọ, bẹ́ẹ̀ ni wúrà tó ká dùn para. Ọlọ́run wá ní gbogbo wàhálà bẹ́ẹ̀ sì kó sì tó ń sẹ́. Àdábì má jẹ́ wo sí wàhálà láwọn fún wa yín fẹ́ kú. يحبون الله فاتبعوني. Ọ̀nà àbáyọ nìyẹn fún yín. Tẹ́ ẹ bá mà yí pé ikú tuntun yìí nàdá pé ẹ fẹ́ mọ ọlọ́run tó tọ̀. فاتبعوني Ànábì ní ẹ̀tẹ̀lé mi, ẹ̀tẹ̀lé mi ànábì. يحببكم الله. Ẹ bá ti tẹ̀lé mi, yín tó kò mọ̀ wá. Ọlọ́run fẹ́ràn yín tẹ́ bá ti tẹ̀lé mi ànábì. ويغفر لكم ذنوبكم. Ọlọ́run tara pé ẹ fẹ́ mi ànábì yóò fẹ́ lọ́sẹ̀ yín nìyí. والله غفور رحيم.
àwọn bàbá dáadáa àbìdá wọn mọ̀. Lọ́jà pé gbogbo ọjọ́ ayé wọn pátápátá ànábì wọn fi fún. Omi àti àsàlátù lọ́kàn ní tí ó lókà. Omi àti ìdàdé lọ́kàn ní tí ó lókà. Omi àhùn tiẹ̀, àhùn àsàlátù tiẹ̀ tí ó lókà. Kí kójọ fún kójọ pé wọ́n ti wò lúdì fún ànábì Muhammad. Sàbàbà àmàṣàṣàdà àṣẹ́ni látọ̀dọ̀ Ọlọ́run. Kásọ̀ àsàlátù fún ànábì bí ìgbà tí àkíyèwò ní kó lọ ní sàsàlátù. Kò sì é ṣe náfìlà ọ̀rọ̀ yẹn àsàlátù ṣe bá ànábì. Tó ọ̀bá ti ṣe wọ́n tẹ̀lé àjọpọ̀ fún náà wọ́n fi àjọpọ̀ sàṣàlátù. Nítorí àṣẹ ńlá làwọn ọ̀rọ̀ pé iná ńlá àwọn àìkọ́tọ̀. Àwọn yóò sọ́lú kàrà nàbí ìyá àìwá lẹ́rìí ìlà àlùfọ́lù àìyé ọ̀sẹ̀lẹ̀ ọ̀tẹ̀sí wá. Ayé náà lọ́dọ̀ ó ti sáàbò. Wọ́n ti dá dàpọ̀ ẹ̀. Nítorí ti sáàbò ẹ̀ níbẹ̀ kàtọ́ bẹ́ẹ̀ yìí kájí àkùn. Ìdàkàdé àkùn. Ọ̀ṣun ní àmùsìkú àṣìṣú ní alẹ́ ìmáàní tún. Àṣìṣù ní alẹ́ ìmáàní tún. Gbogbo tó bá ti jẹ́ pírọ́blẹ́mù orí. Ànábì ọ̀dá pírọ́blẹ́mù ní pírọ́blẹ́mù àdúmọ̀ rẹ̀ ní pírọ́blẹ́mù rẹ̀. Ìjọba jẹ́ pírọ́blẹ́mù ní ọjọ́ pírọ́blẹ́mù àdébí. Àṣìṣú ní alẹ́ ikún. Ànábì òsìkú ní fi ń mà dẹ̀. Àwọn àdúmọ̀ rẹ̀ ń tẹ̀lé owó kó sọ́fin Ọlọ́run. A máa ṣe wáyé kó òkòrò ní ẹ̀sìn ìgbà báyìí. Bọ́ọ̀lù fi lẹ́yìn. Àwọn ẹni wáyé tó bá jà tó bá bí tí wọ́n ṣe yẹn má ṣe o. Àwọn tí ìtẹ́láṣẹ̀ yìí yóò yọrù sí yí ọkùnrin àdìsí lọ́kàn àdùgbò àdọ̀kan ànábì ọ̀dákẹ́. Èyí tó wá pàtàkì tó wá jùlọ ń bẹ̀ yìí pé. Bílí omi ní náà ó ráyé. Wọ́n ń dànù àwọn àmùmí ní. Bí ẹni kóhùn ló bí wa àti bá tán. Àìsàn rẹ̀ àtà ànábì fẹ́ kú. Ó fi bá gbọ̀n sáyé. Ànábì òrojú ọmọ fọ́lọ́ tó fi dákẹ́. Ọmọ fẹ́ ń pọ̀ káàkú. Wọ́n wá bọ́ sí wíwá máa kí bá ti ọ̀rọ̀ pé kíṣà ànábì ní ẹnu. Kẹ́gbọ́n bóyá láìláì lẹ́nu àwọn ìlú. Báyìí máa ní kó wọ́n ti bàbá àwọn amú ilé Bùmọ́tì. Bùmọ́tì. Ìjọ mi o. Lọ́jọ́ tó pa ẹ̀mọ́ sọ pé sọ̀rọ̀ bí ummati àdínní omi láti ọ̀dẹ̀ lọ́dàmúná. Ìdààmú tó rọ̀ ti ṣe kó tó dé báwọn ẹ̀kọ́ ọ̀pọ̀ lọ́nà tó bá máa yà nígbà tó ń fẹ́ dé ọ̀pọ̀ ayé ẹ̀fọ́ ọdún àmàna bọ̀ fún. Bima unzila ilayhi min rabbihi wal mu'minuna kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufarriqu baina ahadin min rusulihi wa qalu sami'na wa ata'na ghufranaka rabbana wa ilaykal masir la yukallifu Allahu nafsan illa wus'aha laha ma kasabat wa 'alayha ma iktasabat rabbana la tu'akhidhna in nasina aw akhta'na. إن نسينا وخطأنا إن نسينا وخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. Ànábì tí ó jù wá èmi ò rí ní ìjọ àlàyé ra.